bá a bá ń rìn ẹ̀jẹ̀ á máa fura torí ìfura lòògùn àgbà. Ọwọ́ ti tẹ obìnrin arẹwà kan ṣùgbọ́n tó jẹ́ ajínigbé ni o. Ọmọ ìkókó jòjòló ló jí gbé nílé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkìtì o. Ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ ẹ́, ó ń kà bòròbòrò bí ìgbà tí àjẹ́ ò bá jèpo ọ̀bọ. Yorùbá Gidi TV. Èèmọ̀ rèé o, ọmọ tuntun dàwátì lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n bí i nílé ìwòsàn kan nípínlẹ̀ Èkìtì. Níbi ẹnìkan ti ń sunkún àìní eyín lẹ́lòmíín sunkún àìrètí ìfibó tiẹ̀. Ohun tójú abiyamọ rí nínú ìrìn àjò oṣù mẹ́sàn-án kò kéré. Kíni ká ti gbọ́ pé ọmọ tí èèyàn gbé sínú fún oṣù mẹ́sàn-án pòórá nílé ìwòsàn láì kìí ṣe abẹ́rẹ́. Inú ìbànújẹ́ ni arábìnrin tó bímọ ọ̀hún pẹ̀lú ọkọ rẹ̀ wà lẹ́yìn tí ó padà dé láti ilé ìgbọ̀nsẹ̀ tí ò sì rí ọmọ náà lórí ibùsùn tó tẹ́ sí. Kálukú ló ń sá kíjokíjo lórí ìṣẹ̀lẹ̀ náà wípé láì kìí ṣe abẹ́rẹ́ tàbí òwú, kí ló lè gbé ọmọ ìkókó kúrò lórí ibi tí wọ́n tẹ́ sí. Bẹ́ẹ̀ wọ́n fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì wọ́n wá ti ṣàwárí ọmọ ìkókó tí wọ́n jí gbé sá lọ nílé ìwòsàn alábọ́dé náà tó wà nílùú Àdó. Ṣáájú ni ìròyìn ọ̀hún ti gbalé-gbàgbóró lórí ayélujára bí ìkókó náà ṣe pòórá, ìyẹn ìkókó tí wọ́n bí lọ́jọ́ Àìkú. Àmọ́ ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì nípa ìṣẹ̀lẹ̀ náà ti so èso rere pẹ̀lú bí wọ́n ṣe rí ọmọ tuntun tó sọnù náà gbà padà. Bákan náà, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tún tẹ afurasí tí ó jí ọmọ náà gbé. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Joseph Eribo ló fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn. Ó ní ààyè ni ọmọ ìkókó náà wà nígbà tí wọ́n dóòlà rẹ̀ lọ́wọ́ ẹni tó jí gbé. Bákan náà ni àwọn ti fi kélé òfin gbé obìnrin tó ṣiṣẹ́ láabi ọ̀hún. Kódà obìnrin náà jẹ́wọ́ fáwọn ọlọ́pàá ìdí tó ṣe jí ọmọ tuntun jòjòló náà gbé. Deborah. Deborah what? Ayeni. What is your age? 34. 34. 34. Yes. So tell us, what came over you that you go about this criminal act? Tell us how it happened, how you conceived the idea. Nothing. You said? It's because I want the baby. Speak louder. Please, can you speak up? It's because I want the baby. You need the baby? Yes. Right. Tell us how you planned it. That's what I want to know. Tell us how it happened the day you went to the hospital. Just take us through the journey. When I got to the hospital, I met them. When I got to the hospital, I met them there, and we were joking. So in the morning, I was holding the baby, and I left with it. Where did you come from? From Ekiti. You are a resident of Ekiti? Yes. So have you registered with the hospital before for antenatal or what? No, I did not register. You just went there that Sunday? Yes. Who told you that there was going to be a delivery? Nobody. So how did you know? It was when I got there. Is it that you when did you go there? Okay, let me ask you this question. Did your husband know that you are pregnant? Before he left, that was last year. He knows that I was pregnant. You told pregnancy, me right? that No. You were pregnant before? Yes. What happened to your pregnancy? I lost it. When? I lost it around March. this year. Yes. Did you tell your husband that you lost your pregnancy? I did not tell him because he's not around. He's not around. Where is he? He's based in UK. UK. Yes. And you decided to go. Okay, just tell us, what do you want to achieve? It is clinical to fetch. You can speak in Yoruba if you don't If you are confident in Yoruba. Oh yeah. I just want to take him as mine. You wanted to take the baby as yours? Yes. Are you legally married? No, but I've done my introduction. You did your introduction Yes. when? Last year. Last year when? Did you lose November. does it mean that or were you told that you cannot have your own child? No, Why stealing a child? it's because I was thinking maybe if I should
tell my husband that I lost the pregnancy, maybe he will leave me. Is it your first time of stealing a baby? Yes, this is the first. Yes, this is the ṣèbí bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú kí ló mú géńdé ọlọ́mọ obìnrin tí kò bímọ ro èrò láti lọ jí ọmọ ọlọ́mọ gbé nílé ìwòsàn láì kìí ṣe mọ̀lẹ́bí ẹni tó lọ́mọ kí ló fẹ́ẹ́ fi ọmọ ọ̀hún ṣe gan. Kọmíṣánná ọlọ́pàá ní Deborah Ayẹni ní orúkọ obìnrin afurasí àjọmọ̀gbé náà tó sì jẹ́ ẹni ọdún 24 tó pa irọ́ pé òun lóyún àmọ́ tó jẹ́ pé oyún òfegè àtúrọ́ tàbí èlùbọ́ gbà ní ohun tá a lè pe oyún tó ní. Ó ṣàlàyé pé ọwọ́ ọlọ́pàá tẹ obìnrin náà nígbà tó gbàgbé báàgì rẹ̀ sílé ìwòsàn èyí tí rìsíìtì ibi tó ti ra oògùn wà nínú rẹ̀. Ṣèbí wọ́n ní gbogbo orí kọ́ ló ṣe é yàn jẹ. Òun ló dífá fún bí páńpẹ́ ṣe mú arábìnrin náà lọ́wọ́ tó fi gbàgbé báàgì rẹ̀ tó gbé wá sílé ìwòsàn. Bákan náà nínú ìwádìí ẹ̀rọ tó ń ká àwòrán sílẹ̀ yẹn CCTV àti àlàyé tí ẹnìkan ṣe nípa obìnrin náà ló tètè jẹ́ kí wọ́n rí i mú. Lásìkò tó ń ṣàlàyé ìdí tó fi jí ọmọ gbé, arábìnrin Ayẹni ní lóòótọ́ ni òun jí ọmọ òun gbé. Ó ní oyún tí òun ní bàjẹ́ ni tí òun kò sì fẹ́ kí ọkọ òun tó wà lókè òkun mọ̀ pé oyún òun náà ti bàjẹ́. Èyí ló mú kóun dá bí ọgbọ́n láti jí ọmọ náà gbé fi ṣe ọmọ. Ó ní níṣe lòun díbọ́ bí ìgbà tóun bá lóyún sínú pẹ̀lú kíkó aṣọ sínú ikùn lọ sílé ìwòsàn kóun lè ráàyè ṣiṣẹ́ ibi náà. Lásìkò tí ìyá ọmọ náà lọ sí balùwẹ̀ láti lọ wẹ̀ tí bàbá rẹ̀ náà lọ sí mọ́ṣáláṣí ni òun ráyè wọ inú ibi tí wọ́n tẹ ọmọ náà sí nílé ìwòsàn tóun sì gbé ọmọ tuntun náà sá lọ. Kọmíṣánná ọlọ́pàá pàṣẹ kí wọ́n ti arábìnrin náà mọ́lé kí ìgbésẹ̀ ìwádìí sì tẹ̀síwájú. Bó tilẹ̀ jẹ́ pé èrò àwọn ọ̀pọ̀ ni wípé obìnrin náà lè ní ìgboyà títí kó gbèrú ọmọ bẹ́ẹ̀ kó sì gbé sá lọ níbi tá a pè nílé ìwòsàn. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ó ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ inú ilé ìwòsàn náà nínú. Ó ṣeé ṣe kí wọ́n tilẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ náà láti jọ hùwà láabi tí wọ́n jọ pawọ́pọ̀ wù yìí nípa jíjí ọmọ gbé. Àmọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ìròyìn ọ̀hún ni ó ti kọ́kọ́ jáde gbàrà ní ọjọ́ Ajé lórí ìpòrúurú ọkàn tí àwọn òbí ọmọ ìkókó yìí tí wọ́n jí gbé náà wà. Ilé ìwòsàn alábọ́dé kan tó wà ní àdúgbò Òkèyìnmí nílùú Adó Èkìtì ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, tọkọ-tìyàwó tó jẹ́ òbí ọmọ náà ní ilé ìgbé wọn wà nílùú Adó Èkìtì. Bàbá ìkókó náà torúkọ rẹ̀ ń jẹ́ Mustapha Ali ṣàlàyé wípé òwúrọ̀ ọjọ́ Àìkú tí ṣe ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2025 níyàwó òun bí ọmọ tuntun ọkùnrin sílé ìwòsàn alábọ́dé náà. Mustapha ní nígbà tí òun délé ìwòsàn òun ṣàkíyèsí obìnrin aláboyún kan tó wá jókòó ti ìyàwó òun tó sì ń ṣáájú wọn ṣùgbọ́n wọn kò mọ̀ ọ́ rí rárá, kì í ṣe ẹni tí wọ́n mọ̀ rí. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé obìnrin náà sùn sí ilé ìwòsàn náà títí di ìdájí ọjọ́ Ajé ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025 tó sì sọ fún àwọn wípé ọmọ lòun náà wá bí níbẹ̀. Mustapha sọ pé ó gbé ọmọ òun dání nígbà tí ìyàwó òun wà lórí ibùsùn. Ìyàwó òun kò lè sọ èdè Yorùbá rárá torí pé ọmọ bíbí ìpínlẹ̀ Benue ni àwọn méjèèjì, ṣùgbọ́n ọkọ gbọ́ Yorùbá, ìyàwó ni ò gbọ́ èdè Yorùbá. Bákan náà ó júwe obìnrin àjèjì náà bí ẹni tó dúdú tó sì ga díẹ̀. Nígbà tí àsìkò ìrun kíkí ìdájú tó lọ́wọ́ aago 5 ààbọ̀, Mustapha ṣàlàyé pé òun gba mọ́ṣáláṣí lọ láti lọ kírun ṣùgbọ́n òun kò rí ọmọ òkókó náà mọ́ nígbà tóun padà dé. Ìyá ọmọ òkókó náà torúkọ rẹ̀ ń jẹ́ Palmata Lawal ṣàlàyé wípé lásìkò tí òun lọ sí balùwẹ̀ ni obìnrin àjòjì náà jí ọmọ òun gbé sá lọ. Mustapha sọ wípé ojoojúmọ́ ni òun àtìyàwó òun fi ń sunkún láti ìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ torí pé ìbànújẹ́ ló jẹ́ fún wọn. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ ìyá ìkókó náà, Mariam Kaila, ṣàlàyé wípé ọkùnrin ni ọmọ ìkókó náà tí wọ́n jí gbé
láì tí ì jẹ́ wípé ọmọ náà pé wákàtí 24 tí wọ́n bí sáyé. Sunday Àbòtù tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì sọ wípé ọwọ́ òfin ti tẹ àwọn afurasí 4 kan lórí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n mọ̀ nípa bí obìnrin náà ṣe wá gbé ọmọ tuntun ọ̀hún nílé ìwòsàn náà, ṣùgbọ́n tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti túṣu désàlẹ̀ kòkò nípa ọ̀rọ̀ ọ̀hún. Ó ní àwọn 4 tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ní òṣìṣẹ́ tó ń ṣọ́ ẹnu ọ̀nà ilé ìwòsàn náà, òṣìṣẹ́ tó ń tún àyíká ilé ìwòsàn ṣe àti nọ́ọ̀sì 2. Ọlọ́pàá ní ìwádìí ti gbéra sọ lórí ìṣẹ̀lẹ̀ náà láti ṣe àwárí ìkọ̀kọ̀ tí wọ́n fi pamọ́ àti ipa tí àwọn nọ́ọ̀sì àti àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tọ́wọ́ tẹ̀ náà kó nínú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà ló fi kún wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Ó wá rọ gbogbo àwọn abiyamọ tí wọ́n lọ ilé ìwòsàn àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn láti máa bójútó àwọn tí wọ́n jẹ́ ìyálọ́mọ tó wà lákàtà wọn láti rí wípé ètò ààbò tó péye wà fún tìyá tọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ, pàápàá àwọn ọmọ ìkókó. Bákan náà ló rọ̀ wọ́n wípé kí wọ́n má gba ẹnikẹ́ni láàyè tí wọ́n jẹ́ àjòjì tàbí mọ̀lẹ́bí gan láti súnmọ́ ibi tí àwọn ìyálọ́mọ náà bá wà, pàápàá lákòókò tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán. Ó wá rọ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n bímọ láti rí i dájú wípé wọ́n fi èèyàn kan ti ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ náà ní gbogbo ìgbà tí wọ́n bá ní ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ lọ́dọ̀, àti wípé ẹni tí wọ́n bá fi tì í náà kí wọ́n má ṣe fi ọmọ sílẹ̀ dánìkan wà lórí ibùsùn kí àwọn méjèèjì sì pòórá kúrò ní agbègbè ibi tí wọ́n ti lè máa rí ọmọ náà nítorí wípé ó léwu púpọ̀. Bákan náà ló rọ àwọn ilé ìwòsàn láti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ nípa àwọn tí wọ́n ń gbà síṣẹ́ ó nítorí pé bí kúlé ò bá pani tòde ò lè pani o. Bí olè bá jà níbì kan, ó ṣeé ṣe kí irú olè bẹ́ẹ̀ kó ní ọwọ́ aráalé tó jẹ́ agbódegbà nínú tó ń fún lọ́wọ́ bí nǹkan ṣe ń lọ nínú ilé ni. Látàrí ìdí èyí, ìwádìí ti wá ń lọ lọ́wọ́ láti fojú àwọn aṣebi ọ̀daràn méjèèjì yìí hàn dé tí wọn yóò sì gbé wọn lọ sílé ẹjọ́ láìpẹ́ àti láì jìnnà láti lọ fojú winá òfin àti ìjìyà tó tọ́ sí wọn lórí ọ̀rọ̀ ọmọ tuntun náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá fa ọmọ tuntun ọ̀hún lé àwọn òbí rẹ̀ lọ́wọ́ láì ní ìpalára láàyè padà fáwọn òbí náà. Inú ìyá ọmọ náà ló dùn tí ó sì bú sẹ́rìn látàrí bó ṣe rí ọmọ rẹ̀ gbà padà láyọ̀ àtàlàáfíà láì kì í ṣe òkú. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún akitiyan wọn láti ṣàwárí ọmọ náà. Bákan náà ni wọ́n ṣe ìlérí pé àwọn ò ní gbé ìgbésẹ̀ ìtọpinpin kan lórí ilé ìwòsàn yìí, pé kí ìjọba kí wọ́n ṣe ìdájọ́ àti ohun tó tọ́ fún àwọn afurasí tọ́wọ́ tẹ̀ náà láti rí wípé ìdájọ́ òdodo ó wáyé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Tẹ̀rín tọ̀yàyà làwọn òbí ọmọ náà fi gba ọmọ náà tí wọ́n sì doríkọ ọ̀nà ilé wọn. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀ràn oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o, Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun, daddy and mommy ẹ ṣeun, ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wa.
subscribers thank you ẹ ṣeun Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa màmá more àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100,000 ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ́gbẹ́ wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi